alákọ̀ọ́kọ́ ni wípé tó bá jẹ́ pé Odùduwà ó ní ànábì tọ́lọ́run bá rán sáwa ńkọ́. قال يا قوم اتبعوا المرسلين. àtúndà ọpẹ́ fún Ọlọ́run ọba, akíwa káàbọ̀ sórí ètò wa yìí, ètò Let Us Talk Islam. Èmi ọmọ yín náà ni, olólùfẹ́ yín, ọmọ ìyá yín nínú tẹ̀sìn àti ọmọ ìyá yín nínú ilẹ̀ Yorùbá abínibí. Eléyìí òun ni a fi ń ṣàlàyé fúnra wa ní ẹ wá ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀. Àti bára wa nílé ayé yìí náà ó ṣe pàtàkì pé a mọ̀ pé ibìkan la ti ń bọ̀, a ti wà nílé ayé, ibìkan ni à ń lọ. Ibi tá a wá ti bára wa yìí, bí àwọn méjì tó bá bára wọn ní bus stop ni wọ́n ń ṣàlàyé tán bá wọn jọ ń sọ̀rọ̀ pé ó ládẹ tí ń bọ̀, ibi tá a ti ń bọ̀, ibi tá a ti ń lọ lélẹ̀, mọ́tò ní pẹ́ dé o, oníkálukú máa lọ lásìkò ọ̀tọ̀ọ̀tọ̀. Ṣùgbọ́n lára àǹfààní tá a lè ṣe fúnra wa ní bus stop ilé ayé tá a wà yìí òun ni kí a bára wa sọ òdodo ọ̀rọ̀ wípé kí gan la wá ṣe nílé ayé yìí. Lára nǹkan táwa ń bára wa sọ ní ẹ̀sìn àwọn bàbá wa, ẹ̀sìn àbáláyé, ṣẹ́sìn tá a ṣe tá a fi rí ìyọ́nú ọba adẹ́dàá lélẹ́yìí tó bá di ọ̀la àlẹ́ àhírà, ká má ṣe gbàsìkò ara wa. Lénìí n tí àjọ máa gbéyẹ̀wò níbi kí ṣe tuntun reflection ni, ìwòye sí àwọn nǹkan tí a ti bára wa sọ̀rọ̀ lọ, pàápàá jùlọ nípa ìtàn ànábì Noah àti bó ṣe ní í ṣe papọ̀ pẹ̀lú ilẹ̀ wa Yorùbá nation. Tá a bá ti farabalẹ̀ gbọ́ gbogbo àwọn episodes yẹn, òun ni reflection yìí máa really make sense wa. Ní èyí tó gbẹ̀yìn tí a ṣe, a bára wa sọ bí Olúwa ọba adẹ́dàá bó ṣe fomi pa àwọn ìjọ Nóà rẹ́. Ìtàn yìí ìtàn tí gbogbo wa tá a mọ̀ ni, tá a ti máa ń gbọ́, àtẹni tó gbàgbọ́ àtẹni tí ò gbàgbọ́. Ṣùgbọ́n lónìí a fẹ́ wá wò wípé kí ni ìdí tó lọ́rùn gbogbo wa tó fi fomi pa wọ́n rẹ́? Àwọn nítorí pé wọ́n ṣe àgbẹrùgbọ́n, wọn tẹ̀lé, wọn dá ìpè Nóà lóhùn, wọ́n kọ̀, wọ́n yarí, wọ́n ní ẹbọ yìí làwọn máa ṣe torí pé táwọn bá àwọn bàbá wọn lé lórí lélẹ̀. Olúwa ọba adẹ́dàá ó fi ìyà jẹ wọ́n. Ṣùgbọ́n ìwòye sí alákọ̀ọ́kọ́ ó ní wípé ọba adẹ́dàá ò kì í ṣe ọba alábòsí, kò kì í ṣe ọba afìyàjẹni láì nídìí, ọba tó jẹ́ wípé ó ní kò sí ni wa ma kunna mu'adhibina hatta nab'atha rasula. Àní fi ìyà jẹ ẹnì kankan, ìjọ kankan títí tá a fi gbé dìde láàrin wọn òjíṣẹ́. Níbomi Ọlọ́run wa in min ummatin illa khala fiha nadhir. Kò sí ìjọ kankan tá a gbé dìde àfi kó jẹ́ wípé olùkìlọ̀ fún nadhiran wa bashiran, olùkìlọ̀ fún àti ìfúnró nínú òdùnnú. Tẹ́ bá sin Ọlọ́run ọba ẹ wà àlìjánnà, ẹ wọ ọgbà àdẹ́ra. Tẹ́ bá gbẹ́rù gbọ́n rí, tẹ́ ṣètò Ọlọ́run ọba adẹ́dàá tó dá yín, yóò fìyà jẹ yín. Eléyìí ni iṣẹ́ tí Nóà ṣe, ọba adẹ́dàá rán níṣẹ́, ó dẹ̀ jẹ́ṣẹ́ ọba adẹ́dàá pé. Ṣùgbọ́n wọ́n gbẹ́rù gbọ́n rí, wọ́n ní nǹkan táwọn bá wọn bàbá wọn láyé lórí igi ni òun làwọn máa sìn. Ọlọ́run bá ní eléyìí àbòsí ni. Ṣùgbọ́n ká tó bọ́ sí ìròyìn tá a fẹ́ ròyìn lórí ẹlẹ́ẹ̀kejì, àwọn ìbéèrè kan lè wá. Lákọ̀ọ́kọ́ ni wípé tó bá jẹ́ pé Odùduwà ó ní ànábì tọ́lọ́run bá rán sáwa ńkọ́. So àwa Yorùbá nation, àwa náà láànábì tiwa náà ó ní Odùduwà. Ọ̀nà tá a fi dáhùn eléyìí ni pé alákọ̀ọ́kọ́ ó ní pé ṣáà nítọ́ka sí. Torí àwọn ẹlẹ́sìn kan náà ń bẹ nílùú India, àwọn tá máa sọ pé bíi Buddha, àwọn Buddhist yẹn, Hindu, wọ́n máa ń ní àwọn táwọn tó jẹ́ bíi aṣẹ̀dá ẹ̀sìn tàwọn náà, bọ́yọ́ lọ́ba ló rán wọn, ẹ jẹ́ ká kó gbogbo ẹ̀ papọ̀. Wípé ṣá ní ìwé kan tá a lè tọ́ka sí pé ń tòótọ́ òjíṣẹ́ ọba adẹ́dàá ni. Torí èṣù gan náà lè wá fún wa ní ọlọ́ọ̀ba yín náà ló rán mi sí yín láti fi ṣe àwọn èèyàn lọ́nà. Ṣùgbọ́n ká má gbàgbé wípé tí ọba adẹ́dàá ò bá rán èèyàn, tí ò bá rán òjíṣẹ́ sí wa, òjíṣẹ́ yìí yóò kó wa lọ sọ́dọ̀ ọba adẹ́dàá ni, kì í ṣe pé yóò kó wa jìnnà sí ọ̀dọ̀ ọba adẹ́dàá.
ọ̀nà tí ó dẹ̀ fi kó wa súnmọ́dọ̀ ọba adẹ́dá ó ní wípé ká lè máa jọ́sìn fún ọba adẹ́dá nìkan láì jọ́sìn fún nǹkan míì mọ́ lẹ́yìn ọba adẹ́dá. kí lè rí tiwa? ó ní wípé Ọlọ́run bá sọ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, ó ní ànábì tọ́lọ́run bá rán sí gbogbo àgbáyé nígbẹ̀yìn, á mú ẹ̀rí tìyẹn náà wá láìpẹ́. Ọlọ́run bá ní was'alil ladhina arsalna min qablika min rusulina aja'alna min duni rahmani alihatan yu'badun. Béèrè lọ́wọ́ gbogbo àwọn tó ti ṣíwájú rẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam, bóyá Isa ni tán pè ní Jésù alayhi salatu wa salam, bóyá Ibrahim ni Ibrahima, bóyá Musa ni Mose, èyíkéyìí béèrè lọ́wọ́ wọn. Tí Yorùbá náà nation bá sọ pé Odùduwà ara òjíṣẹ́ ni ó dà, béèrè lọ́wọ́ ẹnìkan ní wípé aja'alna min duni rahmani alihatan yu'badun. ṣé a sọ fún agbékalẹ̀ rí wípé kán jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọba arahman, ọba aláàánú? èyí ń túmọ̀ sí wípé ọlọ́ọ̀ba ò ní pàṣẹ fún kankan nínú àwọn òjíṣẹ́ rẹ̀ wípé kó wá máa sọ fún àwọn ènìyàn wípé kán máa sin nǹkan míì lẹ́yìn ọlọ́run ọba adẹ́dá. a jẹ́ pé gbogbo nǹkan tó bá ti ń pè wá sí nǹkan ìjọsìn sí nǹkan míì lẹ́yìn ọba adẹ́dá, nǹkan yìí ò lè jẹ́ pé àtọ̀dọ̀ ọba adẹ́dá ló ti wá. níbòmí Ọlọ́run bá ní walaqad ba'athna fi kulli ummatin rasulan an i'budu Allaha wajtanibut taghut. gbogbo ọjọ́ la máa ń gbé dìde fún wọn àwọn òjíṣẹ́ kó tó di pá fìyà jẹ wọn. àwọn òjíṣẹ́ wa máa sọ fún àwọn èèyàn wọn pé i'budu Allaha, gẹ́gẹ́ bíi ti Nóà, ẹ̀sìn Ọlọ́run ọba adẹ́dá ní kẹ́ẹ̀sìn, ọba tó dá sánmà, ọba tó dálẹ̀, tó dá òkè, tó dá omi, tó dá òṣùpá, tó dáràwọ̀. wajtanibut taghut, gbogbo nǹkan tó bá ń sìn lẹ́yìn Ọlọ́run ọba yìí kọ́ ẹ gbé jù sílẹ̀. a jẹ́ pé nínú tá a fi mọ òdodo, ẹni tó ń pè wá síbi òdodo ó ní wípé ẹni yẹn gbọ́dọ̀ máa pè wá síbi ìjọsìn ọba adẹ́dá, kò gbọ́dọ̀ pè wá síbi ìjọsìn tara titi ẹ̀. a ó dé bí báyìí lẹ́kùnrẹ́rẹ́ nípa àwọn oríṣiríṣi tó ń bẹ láwùjọ wa, àwọn tó fẹ́ ṣe pé Islam náà fẹ́ ṣe ṣùgbọ́n nǹkan kí nǹkan náà tó ń ṣe, wọ́n ti sọra wọn gandan Ọlọ́run ọba, wọ́n ní káwọn èèyàn máa sìn wọ́n. á débẹ̀ yẹn pẹ̀lú gọ́ọ̀lọ́ ọba inshallah rahman. eléyìí tá bá fọkàn bá lọ á rí wípé eléyìí náà tá bá kìrìsìtẹ́nì àbí ṣùgbọ́n ṣe ń padà bọ̀ níbi ti kìrìsìtẹ́nì. ẹni kákan mú lọ́wọ́ gẹ́gẹ́ bí kí la fẹ́ pè náà, bí ká mú lọ́wọ́ bí ọ̀rọ̀ ṣókí pé ẹnikẹ́ni tó bá ti ń pè wá síbi ìjọsìn nǹkan tó yàtọ̀ sí ìjọsìn ọba adẹ́dá tó dá sánmà àtilẹ̀, rárá, ìṣìnà ló ń pè wá sí. ìdáhùn ẹlẹ́ẹ̀kejì torí àsìkò wa, ó ní pé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, tá bá sọ pé ànábì kan gan ti wà fún Yorùbá nation gan rí tẹ́lẹ̀. Ọlọ́run ọba àlékè ọlá lẹ́yìn tá à ní ìtọ́ka sí ọ, ká má ṣì mí gbọ́yé, mi ò sọ pé ó wà, ká má ṣì mí gbọ́yé. bọ́ ká kàn tiẹ̀ wá sọ wípé àwọn kan sọ pé ó wà. èyí táwọn wa fi ṣe ìdáhùn ni wípé Ọlọ́run ọba adẹ́dá ó ti gbé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó gbé dìde sí wa, tí gbogbo ayé pátápátá, tó ń káńsù gbogbo ìránṣẹ́ tó bá ti wá síwájú títí ẹ̀. kí lè rí wa? ọlọ́ọ̀bá àlékè ọlá sọ fún ànábì Muhammad sallallahu alaihi wasallam kó sọ wípé kul ya ayyuhan nas inni rasulullahi ilaykum jami'a. ìwọ Muhammad sọ pé ya ayyuhan nas, mo pe gbogbo ẹ̀yin ènìyàn pátápátá, mo pe gbogbo ẹ̀yin ènìyàn pátápátá. ẹ rí i pé kò sọ wípé mo pe ya ẹ̀yin Arab, ya Arab, rárá, kò pé. kì í ṣe pé ya Kùrẹ́ṣí, kò pe ẹ̀yin Kùrẹ́ṣí, kò pe ìran títí ẹ̀, kò pe àwọn Lárúbáwá. ó ní yá àyú ànásù ni pé gbogbo ẹ̀yin èèyàn pátápátá, èmi ni òjíṣẹ́ tọ́nà wa gbé sí yín jẹ̀mí ó tó wá kàn mọ́lẹ̀ lápapọ̀ pátápátá, dúdú ni o, funfun ni o, gíga ni o, kúkúrú ni o, ìwọ̀ oòrùn ni o, ìyọ̀ oòrùn ni o, ìwọ̀ oòrùn ni o, gbogbo yín pátápátá èmi lọ́lọ́run bá rán sí yín. a jẹ́ pé iṣẹ́ Muhammad ńkọ́ sallallahu alaihi wasallam ó ti káńsù gbogbo iṣẹ́ tó bá wá síwájú rẹ̀. torí àsìkò wa, a ní reflection time ni. a wá rí pé nígbà tí àwọn èèyàn Nóà tán ṣe eléyìí tán kọ̀, ọlọ́ọ̀bá alékẹ́ láròyìn wọn wípé wa qawmu Nuhin min qabl innahum azlamu wa atgha. ẹ rí àwọn ìjọ Nóà síwájú, wọ́n máa ṣe tọ́ọ̀gì, wọ́n gbẹ́rù gbọ́n rí sọ́dọ̀ Ọlọ́run bá pọ̀ wa azlam, wọ́n ti ṣàbòsí tó pọ̀. kí nìdí? torí pé àbòsí tó tóbi jù náà ni pé ọba tó dá wa, tó ń rè wá, tó ń ṣọ́ wa, káwa gbé jù sílẹ̀, káwa máa sin alágẹmọ,
ká máa sin eégún, ká máa sin ayílala òkè Ìbàdàn tí ò ṣàǹfààní tó jẹ́ pé wọ́n dára wọn. Ọlọ́ba ní alábòsí ni wọ́n. Níbo mi ọlọ́ba nínú kánú qawman fasiqin. Pòkì máa ná máa wò ó. Torí ìwà pòkì tán wù yìí, ìwà àbòsí tán wù yìí, ọlọ́ba àlekẹ́lá ní wa ma zalamnahum, ṣàbòsí sí wọn. Ẹ má rò pa ṣàbòsí sí wọn la ṣe pa wọ́n rẹ́. Kélé ọlọ́run bá ní wa ma zalamnahum, ṣàbòsí sí wọn, walakin zalamu anfusahum. Àwọn ni wọ́n ṣàbòsí sẹ́mi ara wọn. Níbo mi ọlọ́run bá níṣẹ́ ìrá àwọn ìjọ Núhù ni lamma kaddabu rusul agraqnahum wa ja'alnahum linnasi aya. Ọlọ́run ní a fomi pa wọ́n rẹ́. A wá fi wọ́n ṣe ẹ̀kọ́ fún gbogbo àwọn tó ń bọ̀ lẹ́yìn wọn. Ẹ̀kọ́ nìtàn Núhù jẹ́ fún wa. Ọlọ́run bá ní nígbà tí ìyàwó wa dé fama agnat anhum aliyatuhum allati kanu yad'una min dunillah. Lamma jaa amru rabbik wa ma zaduhum ghayra tatbib. Ọlọ́run ní àǹfààní wo wá ní gbogbo igi tán gbẹ́lẹ̀, òrìṣà tán forí balẹ̀ fún, àǹfààní wo ló wá ṣe wọ́n nígbà tí àṣẹ àwa Ọlọ́run bá dẹ́dà tó wá dé bá wọn. Nígbà tí a fomi pa wọ́n rẹ́, àǹfààní wo wá ní Ṣàngó máa ṣe nígbà tí ikú bá dé? Àǹfààní wo lálágẹmọ máa ṣe nígbà táṣẹ Ọlọ́run ọba dẹ́dà tó bá dé tí gbogbo wa tá a mọ̀ pa kúrò nílé ayé yìí? Àǹfààní wo ni ó ṣe? Ṣé yóò mú wa dúró ìṣẹ́jú kan ni? A ní ọmọdé rẹ̀ òmògùn ó pè lẹ́fọ̀ọ́, ẹ bá lo ìkíní kan máa gbé kúdè, ìgbà tó bá gbé kúdè gan tó bá dọjọ́ àsìkò okú ẹ̀ tí ì tó ni, tó bá yá gan lá máa bẹ̀bẹ̀ pé ẹ yọ gbé kúdè ara bàbá níjọ́ tí ọjọ́ lọ́jọ́ bá dé náà ni ó lọ. Àǹfààní wo lálágẹmọ máa ṣe fún un? Fama agnat anhum aliyatuhum. In tó ń sìn lẹ́yìn Ọlọ́run báyìí, àǹfààní wo ló wá ṣe fún wọn nígbà táṣẹ àwọ̀ Ọlọ́run bá dé? Ọlọ́run bá pa wọ́n rẹ́. Gbogbo tán pariwo pé wàlá tadharunna aliyatakum wàlá, ẹ má fi Wadda, Suwaha, Yaghutha, ẹ má fi wọ́n sílẹ̀. Nígbà tí omi dé, tí sánmọ̀ ń ya omi, tílẹ̀ ń ya omi, tó fi dé bí ààrò tán fi ń dáná, tó mi ń ya ń bẹ̀ gẹ́gẹ́ bá ìṣàlàyé sẹ́yìn. Ibo ni Wadda wà, ibo ni Suwaha, ibo ni Yaghutha, ibo ni Ya'uqa, ibo ni Nasra wà. Lọ́jọ́ tèmi àti yóò padà lọ bọ́ lọ́hùn ọba. Yorùbá nation, ẹ jẹ́ ká ronú. Ibo ni Ṣàngó wà, ìṣẹ̀ṣe ibo ni ó wà, ìyá Ọlọ́ṣun ibo ni ó wà. Ìyá Ọlọ́ṣun ti kú. Oríṣiríṣi tí àwọn tó jẹ́ bí olùṣọ́ àwọn ẹbọ yìí, olùṣọ́ ẹ̀wọ̀n ni bàbá tó wà nídìí Ògún ládùúgbò wa, àmọye bàbá tó wà nídìí Ògún tó ti kú, àmọye ẹni tó ń mójútó alẹ́gàn tó ti kú. Àwọn kíní ò ṣe wá jẹ́ kán máa gbélé ayé lọ. Níbo mi nígbà ìtẹ̀síwájú Ọlọ́run bá wá ní wa kadhalika akdhu rabbika. Ṣé rí n tá a ṣe fún wọn yìí? Bẹ́ẹ̀ ni ìgbàmú Ọlọ́run ọba yín ṣe máa ń rí òwò Muhammad ṣàlàyé fún wọn. Idha akhadha al-qura wa hiya zalima. Ṣé àwọn bá ti fi rinlẹ̀ yìí pé àwọn èèyàn nú àwọn ṣàbòsí? Ọlọ́run ní bá a ṣe máa ń gbá àwọn alábòsí mú lélẹ̀ yìí o. Ẹni tó ń sin nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba tí ì ṣe pé kíní yẹn ló dáa, kò kí n ṣe kíní yẹn ló dáa, kì í ṣe kíní yẹn ló dá sánmọ̀ tó ń rọ òjò tó ń mu omi. Báwo ló ṣe mu omi ọba dẹ́dà tó wà lọ fìjọsìn tó tọ́ sọ́ba dẹ́dà tó wà lọ fi fún ẹni tí ò dá omi tó ń bọ̀ láti sánmọ̀? Níbo mi Ọlọ́ba ní kán wo rúgbìn tó ń jáde nínú ilẹ̀, ṣáwọn náà mú rúgbìn jáde níṣẹ́ bí àwa la mú jáde. Ẹ jẹ́ kí arapọ̀ ká parí ètò wa lénìí. Ọlọ́run bá wá jẹ́ kó yí wa pé ṣé rí gbogbo nǹkan táwọn èèyàn ń sìn lẹ́yìn Ọlọ́run báyìí kò ṣàǹfààní fún wọn o. Ọlọ́run ní ẹ̀rá pèjúwe àwọn tó ṣe ẹbọ pẹ̀lú Ọlọ́run ọba kamathalil ankabuti takhadhat bayta. Ó dàbí àpèjúwe wọn àti nǹkan tó ń sìn lẹ́yìn Ọlọ́run ọba, ó dàbí aláǹtakùn ni, àpèjúwe aláǹtakùn tó fi ọkíní okùn rẹ̀ tó fi ṣe ilé. Ọlọ́run wa inna awhanal buyuti la baytul ankabut. Ṣé ẹ̀yin ò ronú wípé ilé tó lẹ́jù pẹ̀lú gbogbo wàhálà táǹkà tí ìtakùn tó ti ṣe, ẹ rí pé ilé tó lẹ́jù ní tẹ́ bá ṣe báyìí yóò ti já, bẹ́ẹ̀ bá fọwọ́ ṣe yóò ti já. Law kanu ya'lamun. Ọlọ́run mo ń fi lè ṣàpèjúwe fún yín ni o, tẹ́ bá ní pé ẹ fẹ́ ronú ẹ nímọ̀ ní tòótọ́. Bí àwọn kíní ò ṣe ní ṣàǹfààní fún yín gẹ́gẹ́ bí ò ṣe ṣàǹfààní fún Núà, tí ò ṣàǹfààní
fún àwọn gẹ́gẹ́ bí ó ṣe ṣàǹfààní fún ìjọ Nóà àwọn tí ò sin Ọlọ́run ọba bẹ́ẹ̀ làwọn kan wọ̀nyí ò ní ṣe ṣàǹfààní fáwọn tó ń sìn lọ́jọ́ tí àṣẹ Ọlọ́run ọba bá dé. ẹ jẹ́ kí Adam dúró níbí báyìí lẹ́yìn náà tó kó tó fi di ìgbà míì náà tí a tún máa bára sọ̀rọ̀ pẹ̀lú ògo Ọlọ́run ọba. àní orúkọ tèmi òun náà ni Dr. Ishaq Ọlọ́runníṣọlá Adédayọ̀ Àlùfí. Assalamu alaikum wa rahmatullahi. ní Ọ̀ṣun Òṣogbo ààrẹ bọ́ ní àti wípé Agẹmọ ìlú ààrẹ bọ́ ní èmi báwọn ṣẹ̀gbọ́n. mo ní Òkè Ìbàdàn ààrẹ bọ́ ní èmi ò ní.